Pípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Orúkọ tèmi padà Mọ̀bọ̀lówó Ayekooto ni èmi ń jẹ́. Bó tẹ́ bá kọ́re tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní máa fẹ́ kí ẹ wá subscribe orí YouTube channel wa. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wá àti ẹ̀rọ sábẹ̀. Kí lè jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọ̀kan. Wọ́n gbàgbé láti share, láti like, láti fi comment yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí. Lónìí pinnu ta tún mú wá fún yín ẹ̀rí pé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tó wọn tọ̀ lórí Ayekooto òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told. Lónìí kí làwọn tá a mú wá fún yín, ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. Mo ń bọ̀ mi ò tí ì dé. You will take absolute control. Thank the Father for the two families that are coming together as one. Father, make them one till you come, so that we will all inherit the kingdom with you. Thank the Father for answering our prayers. We have prayed in the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. Thank you. Permit me to ọmọ láti rí ìyàgò ìgàdìrí wẹ̀wù ẹ̀jẹ̀ ìgógódìrí ṣoṣo ìwọ̀dìrí gbẹ̀gà ọ̀gá bàbá tìrí fún ológo bọ́mọ kékeré yóò bá gbàjẹ́ títìrí títìrí òkè tìrí mọ́wò bàbá kú dẹ́ẹ̀fù. Ọ̀dọ̀ fi ìjayé òdúróde lákàndú ọmọ àkànjà kẹ́kẹ́ lójú ogun àkànní ojú gbọ́nkókó mọ́fọ́ ọmọ wáyé ọ̀rẹ́ mi bàjá àwò bí àkọ́ àgbàrá odò ìgbò lè bá bẹni lọ́wọ́ ẹni. Kábíyèsí ní àbáyé ìsáyé Akínòsà. Àkànní ojú rẹ̀ òṣèwò ni ìkánsomi, ìkánsẹ̀jẹ̀, ẹ̀kún ọkọ̀ abíwùmí, ọmọ àwòrúkúsú, ọmọ àwòrúkú tàbí lóòmù, àbí bàbá jẹba. Àbí bàbá jẹ́ bàbá yẹn dá ọgbọ́ elébóló. Àkànní eyín méjì àdégbénú. Lémọ̀ sóde. Àrẹ̀mọdògún tí ìtọ̀yọ́ lémọ̀ dókí odò. Olúrogo ńrogo. Ogun adéròmù. Ibẹ̀ lábojú pa. Olúrogo ńrogo. Ogun àgbẹ̀bí Ìbàdàn. Fẹ́rẹ́ déédéé kú tọ́lá. Your Excellencies, very distinguished guests, ladies and gentlemen, we welcome all our royal fathers, without the exception of. We say very warm welcome to all
too numerous to mention, but we respectfully welcome each and every one of you. We welcome His Imperial Majesty Ayekooto Ooni of Ife Ọba Ẹnìkan Ògúnwùsì Ọ̀jájá Fẹ́dà Ọdún Kábíyèsí ọ̀hún. We welcome His Imperial Majesty on behalf of the Ayekooto. On behalf of the Ayekooto, we welcome His Imperial Majesty. Once the Ooni is taking this, we want all the members of the public to come over the next day. jọba ṣùgbọ́n Ọlọ́run ọba ní fúnyàn ní ọgbọ́n àti òye láti fi lò ọgbọ́n àti òye ìmọ̀ làákàyè tẹ́ máa fi lò elédò àfi fún Oòduà tó jẹ́ bàbá wa àwa fi fún yín o nígbà tí wọ́n ní ẹ fún láàlú ní ẹyọ ti láàlú ẹlòmíì lè máa mọ̀ ọ̀tọ̀ ń pè ní láàlú ògiri òkò nílẹ̀ Yorùbá àwa kì í wó èṣù nílẹ̀ Yorùbá
ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó takò wípé kí a máa láyín àbí ká máa bú èṣù. Ṣàṣà ní ìlú tó tẹ̀dó nílẹ̀ Yorùbá tí wọ́n fi èṣù tẹ̀dó. Ṣàṣà ní ọjà tó lálùbáríkà nílẹ̀ Yorùbá tí wọ́n lé èṣù síbẹ̀. Ààfin tí wọ́n bá lé èṣù síbẹ̀ àṣẹbẹ̀ ò lè dúró. Torí wọ́n ṣe eré ṣùgbọ́n ẹlòmíràn ní ẹni tí ẹ̀sìn ti wọ̀ lórí. We normally call them the religion fanatics. Ẹni tó bá ti gba ẹ̀sìn nígbà òdì ó máa ń dẹni ẹ̀sìn ni. Inú mi máa ń dùn wípé kábíyèsí wọn jẹ́ ọba tó wà inferior. Nǹkan tí wọ́n gbà wọ́n ṣe wọ́n dẹ̀ ṣe dáadáa. Especially lórí àṣà àti ṣẹ̀dálẹ̀ wa. Gẹ́gẹ́ bí Ààrẹ Onakankafo ilẹ̀ Yorùbá, mo ní àṣẹ láti sọ wípé kábíyèsí ẹni láti pé ọ̀pọ̀lọpọ̀ amórí adé wá o, nǹkan tí ń wọ́ o, nǹkan tí ń bàjẹ́ o, tí ìlú bá máa dá ọwọ́ ọba ló wà o, ìwọ̀nba lẹ máa blame olóṣèlú mọ́ o, ibi tí nǹkan ti wá tó ti wọ́ wá orísun àtàwọn ọba ní yẹ̀kú mẹ́ ní o kábíyèsí. Ẹ má wòrà yín lọ́mọdé o, bàbá lẹ Yorùbá lẹ jẹ́ o. Ẹni láti bá wọn kábíyèsí sọ̀rọ̀ dáadáa. Ọba nígbà yìí tó jẹ́ ọ̀rẹ́ mi kan àjọ ń pò ó. Àti pò ó inú òtẹ́ ẹ̀ka tó débí. Ọ̀tọ̀ lẹ́sìn, ọ̀tọ̀ ní àṣà, ọ̀tọ̀ ní ìṣẹ̀dálẹ̀. Nǹkan tó torí ẹ̀ lórí oyè tí o bá ti yẹ kó mẹ́ẹ̀ kó fẹ́ ba ìlú yẹn jẹ́ ni o fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni. Ibi kan dẹ̀ ni wọ́n ti ń bàjẹ́, àwọn ìlú kéékèèké ni wọ́n ti ń bàjẹ́. Kábíyèsí ẹ sọ fáwọn ìjọba, ẹni tó bá mọ̀ pé àṣà Yorùbá òun ò lè ṣe é, ìṣẹ̀dálẹ̀ Yorùbá òun ò lè ṣe é, kó má wulẹ̀ wá jọba mọ́ o. Torí ẹni tó ń lọ́wọ́ jù láyé, ẹni tó ń lọ́wọ́ jù láyé ọba ló lọ́wọ́ jù o. Kò sẹ́ni tó ń dọ̀bálẹ̀ fún gómìnà o, kò sẹ́ni tó ń dọ̀bálẹ̀ fún pírẹsidẹ́ǹtì o. Ẹni bó ṣe ń dọ̀bálẹ̀ fún tó ń yí ká ọ̀tún tó ń yí kó ọba ló máa ń lọ́wọ́ jù lórí mẹ́rin àgbáyé. Bó bá yẹ ṣe ń gbá ọwọ́ yẹn, o gbọ́dọ̀ play sacrifice yẹn. Tó o bá lè play sacrifice, you don't eat your cake and have it at the same time. Kábíyèsí gẹ́gẹ́ bí olórí ọba ẹni ṣe láti ṣe bẹ́ẹ̀. Gbogbo economy tó dàrú yìí, gbogbo insecurity tó wọlé Yorùbá yìí, gbogbo ibi tó wọlé Yorùbá yìí, ọ̀rọ̀ àwọn olúmọ̀lẹ́ wa tó wọ́n tù ló fà ó. I said it bold and confirm. Ó ṣe research níbẹ̀ yìí. Gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nínú ìlú Nàìjíríà, ibi ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ sí affect. So mo bẹ̀ yín, àwa tá à ń ṣe kíní à ń rí ipa ẹ̀. Wọ́n pè wèrè ní. Ó fa pa ewúrẹ́ òfin jẹyán. Ẹ mọ̀ bá ṣe bẹ̀rẹ̀, àwọn olóyè yìí kan wà bí tó mọ̀ bá ṣe bẹ̀rẹ̀. Ìgbà kan tá máa ń wá bíbà yìí, aṣọ bíi ọ́pnẹ́pà la máa ń wọ, àwọn agbádá tó dáa tó báyìí, àlọ́ mọ́tò tó dáa tó báyìí. Ṣùgbọ́n nígbà yẹn táwa ń ṣọdún òru, àwọn kan wọ́n fi àṣeyẹ pé wọ́n kàn kóra wọn wọlé Ifẹ̀, wọ́n dẹ̀ ṣe wúrúwúrú wọn lọ pé kí ni wọ́n ń ṣe. Ibi kí ni wọ́n ń ṣe ní òru àfi gbé wa débi tá a fi Ààrẹ Onakankafo ilẹ̀ Yorùbá. Sùkẹ́ni wàá sọ fún mi pé torí pé mo ti jẹ ààrẹ, kí wọ́n á ní mo fẹ́ pọ́líṣ ara mi bíi elite, kí wọ́n á gbàgbé orísun mi. Wọ́n ní odò tó bá gbàgbé orísun ẹ̀, ó máa ń gbẹ ni. Ìyẹn ló ti mú wa dé ìbà ilé yìí o, àti wá dúpẹ́ ni o. Tí Ọlọ́run bá lo irúmọlẹ̀ tó bá gbéyàn débì kan, ó gbọ́dọ̀ gbàgbé orísun irúmọlẹ̀ yẹn. Kì í ṣe Olúwa nìkan, àṣetolókun, àṣetí láàlú yìí. Èèyàn mélòó ló lè fèsì ọdún láàlú kó ṣe boldly?